A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Gbogbo ọjà nígboro Ìbàdàn ni wọ́n ti pàṣẹ fún kí wọ́n wà ní títì pa lówùúrọ̀ òní bí ìsìnkú olóògbé Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Owólabí Ọlákùlẹ́hìn yóò ṣe wáyé. Ọba Ọlákùlẹ́hìn Olúbàdàn kẹtàlélógójì wàjà ní ọjọ́ keje oṣù keje ọdún 2025 lẹ́yìn ọjọ́ méjì tí ó pé àádọ́rùn ọdún 90. Ìsìnkú rẹ̀ yóò wáyé lónìí ní Cathedral St. Peter Arẹmọ Ìbàdàn. Nínú àtẹ̀jáde tí Babalọ́jà General ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Yekin Abbas fi léde lánàá ni ó ti darí kí gbogbo ọjà wà ní títì pa bẹ̀rẹ̀ láti aago 5 òwúrọ̀ títí di aago 12 ọ̀sán òní ọjọ́ Ẹtì láti fi bu ọlá fún ọba tí ó rẹ̀wàlẹ̀ àṣà. Ó ní ìgbésẹ̀ yìí yẹ fún ẹni tí ó sin orílẹ̀-èdè, ìpínlẹ̀ àti ní pàápàá jùlọ ilẹ̀ Ìbàdàn bí ó ti gbà á ládùúrà kí Ọlọ́run tẹ́ ọba sáfẹ́fẹ́ rere kí ó sì fún ẹbí rẹ̀ lókun láti lè ní àtẹ̀mọ́ra. Ṣùgbọ́n lánàá ni ayẹyẹ ìsìnkú ọba ti bẹ̀rẹ̀ pẹ̀lú Lion State ní ìlúmọ̀ọ́ká Mapo Hall. Lára àwọn tí ó wà níbi ayẹyẹ ìdákẹ́rọ́rọ́ yìí láti rí ìgbìmọ̀ àwọn ọmọ Ìbàdàn CCII, àwọn olórí ẹbí mọ́gàjí, adarí ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí, abọ̀rìṣà àti àwọn ọ̀tọ̀kùlú ìlú. Amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Ṣèyí Mákindé Fẹ́mi Ìbíkúnlé ṣe àpèjúwe olóògbé ọba yìí ní òṣìṣẹ́ takuntakun tí ó kóyàn mọ́ra, ó lámú mọ́ra, ó gbé ìgbé ayé àwòkọ́ṣe, ó ní ìfẹ́ ará ìlú dọ́kàn, ó sì fi ipa rere lélẹ̀. Gẹ́gẹ́ bí aṣojú ẹbí, àkọ́bí ọmọkùnrin olóògbé Sùnbọ̀ Owólabí wá fi ìmoore wọn hàn sí CCII, àwọn mọ́gàjí àti gbogbo ọmọ ilẹ̀ Ìbàdàn fún àtìlẹ́yìn wọn bí ó ti gbà á ládùúrà wípé ìlú ò ní bàjẹ́. Ní ìrọ̀lẹ́ ni ìsìn onígbàgbọ́ wáyé ní ààfin Olúbàdàn ní Òkè Àrẹ̀mọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè Ghana John Mahama ti ṣèlérí ìwádìí tó jinlẹ̀ lórí ìjàmbá ọkọ̀ òfurufú hẹlikọ́pítà tí ó wáyé ní Ọjọ́rú tí ó ṣekú pa mínísítà 2 àti àwọn 6 mìíràn tí wọ́n jọ wà nínú ọkọ̀. Mínísítà agbèfọ́ba Edward Omane àti mínísítà fún agbègbè, sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ Ibrahim Murtala Mohammed wà lára àwọn tí ó gbẹ́mìí mì nígbà tí ọkọ̀ ológun já lulẹ̀ ní ẹkùn gbùngbùn Ashanti. Nínú ọ̀rọ̀ ààrẹ sí ọmọ orílẹ̀-èdè tí wọ́n ṣe àfihàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán ni Mahama ti ní ìjàmbá yìí jẹ́ òfò ńlá sí i nítorí ọ̀pọ̀ àwọn tí ó kú wọ̀nyí ni òun ní ìbáṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè wọn ń ṣọ̀fọ̀ lọ́wọ́lọ́wọ́. Z9 helicopter tí ó gbé òṣìṣẹ́ inú ọkọ̀ 3 àti èrò 5 ni ó já lulẹ̀ nínú aginjù bí ó ti ń fò bọ̀ láti olú ìlú Accra lọ sí Obuasi fún ìpéjọpọ̀ kan láti fi gbógun ti àwọn tó ń wakùsà lọ́nà àìtọ́ illegal mining. Kò sì sí ẹnìkan ṣoṣo tí orí kó yọ. Wọ́n ti kó gbogbo òkú wọn kúrò níbi ìṣẹ̀lẹ̀ bí wọ́n ti fi sáǹpù wọn ránṣẹ́ sí ilẹ̀ South Africa fún àyẹ̀wò forensic identification and analysis. Igbákejì alámòjútó ètò ààbò ní ilẹ̀ Ghana tí ó tún jẹ́ mínísítà àná fún ètò ọ̀gbìn Alhaji Muniru Muhammed náà wà lára àwọn tí ó di olóògbé. Pẹ̀lú igbákejì alága ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́ National Democratic Congress NDC, ètò ìsìnkú yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn AFP ṣe jábọ̀. Àwọn aláṣẹ kò tíì fìdí ohun tí ó ṣe okùnfà ìjàmbá yìí múlẹ̀, ṣùgbọ́n ààrẹ Mahama fìdí ẹ̀ múlẹ̀. Àkàálẹ̀ ohùn àti dátà tí wọ́n ti rí yọ. Iléeṣẹ́ ológun Ghana náà ti bẹ̀rẹ̀ ìwádìí ní pẹrẹwu. Àjọ alámòjútó ojú pópó Ghana Meteorological Agency ti sọ àsọtẹ́lẹ̀ bí òtútù yóò ṣe pọ̀ tó nínú oṣù kẹjọ pẹ̀lú òjò wẹ́líwẹ́lí light showers tí ó lè fa kí kùrukùru bo ojú ọjọ́ láàrin igbó àti aginjù.
Àwọn àgbẹ̀ tí wọ́n wà nítòsí ibi ìṣẹ̀lẹ̀ jábọ̀ wípé kùrukùru ṣú bolẹ̀ lówùúrọ̀ ọjọ́ náà bí hẹlikọ́pítà yìí ṣe fò kọjá. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ sọ fún akọ̀ròyìn BBC wípé hẹlikọ́pítà yìí kò lè sáré bí ó ti ń fò, ojú ọjọ́ kò sì dára. Ó ní òun gbọ́ bí hẹlikọ́pítà yìí ṣe fò kọjá, lẹ́yìn náà lòun gbọ́ ariwo ńlá loud sound kí ìjálulẹ̀ báǹgì tó tẹ̀lé. Ìgbà yìí ni ó mọ̀ wípé hẹlikọ́pítà ti já. Lòun bá súré lọ ibi ìṣẹ̀lẹ̀ láti wò bóyá òun lè rí ẹni ṣì wà láàyè, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́lẹ́kọ̀ọ́ ń polówó fún gbogbo wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ ayélujára BBC. Bí òjò ṣe ń tẹ̀síwájú àti máa ṣọṣẹ́ ní àwọn apá ibì kan lórílẹ̀-èdè, àjọ Nigerian Hydrological Services Agency (NIHSA) ti ṣe ìkìlọ̀ lánàá wípé ẹ̀kún omi yóò wáyé ní ìjọba ìbílẹ̀ 198 láàrin ìpínlẹ̀ mọ́kànlélọ́gbọ̀n títí kan olú ìlú Àbújá, bẹ̀rẹ̀ láti ọjọ́ 7 oṣù kẹjọ títí di ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2025. Ìkìlọ̀ yìí wáyé bí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe ń bá àwọn ará ìlú Ìkòròdú tí ẹ̀kún omi ṣe níjàmbá kẹ́dùn pẹ̀lú àrọ̀rọ̀dá òjò ọjọ́ Ajé. Ìjọba wa sọ àsọdájú wípé àwọn ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀kún omi àti ìdásí fún ìgbáyégbádùn àwọn ìlú tí ẹ̀kún omi ṣe lọ́ṣẹ́. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ìṣẹ́gun ni ìjọba àpapọ̀ ṣe ìkìlọ̀ lórí ẹ̀kún omi ní ìpínlẹ̀ 19 bí àjọ alámòjútó ẹ̀kún omi láti iléeṣẹ́ ìjọba ṣe ń ké sí àwọn tí ọ̀rọ̀ kàn àti olùgbé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ láti dènà ìjàmbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ Labour níbi ìdìbò ọdún 2023 Peter Obi ti rọ iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n tètè yọ̀ǹda Ọmọyẹlé Sowore tàbí kí wọ́n pè é sí ilé-ẹjọ́. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Obi ti fi ẹ̀hónú rẹ̀ hàn lónìí ọjọ́ Ẹtì lórí ìpinnu ọlọ́pàá láti fi Sowore sí àhámọ́. Ó ní ọmọ orílẹ̀-èdè tí ó tìkálára rẹ̀ jọ̀wọ́ ara rẹ̀ láti fèsì sí ìpè ọlọ́pàá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Obi ní ìgbésẹ̀ ọlọ́pàá lè mú kí ará ìlú má ní ìgbàgbọ́ nínú wọn mọ́. Gómìnà àná fún ìpínlẹ̀ Anambra ní ìpòrúurú ọkàn bá a nígbà tí òun gbọ́ nípa bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fi ọwọ́ ṣìkún òfin mú Sowore ní kété tí ó fúnra rẹ̀ yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá. Bẹ́ẹ̀ kò tíì sí kókó ẹ̀sùn kan tí wọ́n sọ nípa rẹ̀ títí di àsìkò tí òun fi ń ṣe àfihàn yìí. Ìdí nìyí tí òun fi ń ké sí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n tètè yọ̀ǹda Ọmọyẹlé Sowore tàbí gbé e re ilé-ẹjọ́. Ó ní ó jẹ́ ojúṣe gbogbo ará ìlú láti jọ pawọ́pọ̀ rí i dájú wípé wọ́n tẹ̀lé ìlànà òfin fún ọmọ orílẹ̀-èdè láì wo tàṣà, òṣèlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Festus Keyamo ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òun lòun darí àjọ NCAA kí wọ́n fi olórin Fuji Wasiu Ayinde Marshal tí gbogbo ènìyàn mọ̀ sí Kwam1 sí orí gbèdéke àti má ní àǹfààní àti wọ ọkọ̀ òfurufú lẹ́yìn ìdojúkọ rẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ Valuejet ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ìlú Àbújá. Ìròyìn jábọ̀ wípé wọ́n fi olórin yìí sí no-fly list lánàá Ọjọ́bọ̀ títí ìwádìí á fi parí lórí ìṣẹ̀lẹ̀. Keyamo ṣe àpèjúwe ìdojúkọ Kwam1 gẹ́gẹ́ bí ìpàdánù ọpọlọ fún ìgbà díẹ̀ temporary loss of sanity bí ó ti ṣe ìkìlọ̀ wípé ìgbésẹ̀ yìí lè yọrí sí ìjàmbá. Ìròyìn jábọ̀ lórí ìhùwàsí olórin yìí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án ní pápákọ̀ ṣùgbọ́n tí ó sẹ́ nínú àtẹ̀jáde àná. Keyamo sọ nínú àtẹ̀jáde àná wípé fídíò ṣe àfihàn bí olórin ẹni ọdún 68 ṣe ń dí ọkọ̀ òfurufú lọ́wọ́ láti má rìn lójúnà rẹ̀. Keyamo ní èyí ṣe lòdì sí ohun tí ikọ̀ Kwam1 sọ. Ó ní níṣe ni Kwam1 kọjá sí támákì láti dínà mọ́ ọkọ̀ òfurufú láti má rìn lórí runway kí ó tó gbéra. Ìwà yìí kò ṣe ìtẹ́wọ́gbà rárá. Bákan náà ni ó tún kan pilot àti captain ọkọ̀ yìí lábùkù wípé báwo ni wọ́n
wọ́n ṣe máa fẹ́ gbéra láì kọ́kọ́ wo bóyá kò sí ìdíwọ́ ní tarmac. Mínísítà ní kò sí iye ìbínú tí ó lè mú kí pilot àti káptènì fẹ́ gbéra láì kọ́kọ́ rí i dájú wípé kò sí ìdíwọ́ tàbí kí àwọn ẹ̀ṣọ́ ti lé ẹnikẹ́ni tí ó bá fẹ́ dí wọn lọ́wọ́ kúrò lójú náà. Èyí túmọ̀ sí wípé òṣìṣẹ́ ọkọ̀ méjèèjì tàpá sí òfin ìrìnnà lórí ààbò safety protocol. Síwájú àkókò yìí ni wọ́n gbégi dínà ìwé àṣẹ láísẹ̀nsì àwọn méjèèjì, pilot àti káptènì, ṣùgbọ́n mínísítà ní kò lẹ́tọ̀ọ́ láti dá sẹ̀ríà fún àwọn méjèèjì nìkan nítorí wọn kò dáṣẹ ẹ̀ṣẹ̀. Ẹni fàwọ́n sírìn náà gbọ́dọ̀ pín nínú rẹ̀. Fún ìdí èyí ni ó fi ní kí NCAA fi Palm 1 sí orí no-fly list títí ìwádìí á fi parí, kí wọ́n sì fi èyí tó gbogbo iléeṣẹ́ ilà òfurufú létí. Ẹnikẹ́ni tí ó bá tàpá sí àṣẹ yìí ti ṣetán àti kẹ́rù rẹ̀ kúrò ní pápákọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Dìfẹ́ndà fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin Super Falcons Tósìn Démẹ́yìn ni wọ́n ti fi jẹ oyè yèyé akéwèjẹ ìlàjẹ láti ọ̀dọ̀ olóyè àgbà Káyọ̀dé Ayétiwá tí í ṣe ọba ìlú Bàrígà ní ìpínlẹ̀ Èkó. Oyè yìí wáyé lẹ́yìn àṣeyọrí Nàìjíríà níbi ìdíje 2024 Women's African Cup of Nations WAFCON, níbi tí Super Falcons ti gba ife ẹlẹ́ẹ̀kẹwàá lẹ́yìn tí wọ́n fi ẹ̀yìn Morocco gbolẹ̀ pẹ̀lú àmì ayò 3-2 níbi àṣekágbá ìdíje. Oyè yèyé akéwèjẹ ìlàjẹ ni wọ́n fi ṣe ayẹyẹ ẹ̀bùn tí Démẹ́yìn ní gẹ́gẹ́ bí adarí àti àwòkọ́ṣe fún àwọn ará ìlàjẹ. Oyè jíjẹ yìí wáyé lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu fún ọ̀kọ̀ọ̀kan ọmọ ẹgbẹ́ Super Falcons ní $100,000 àti oyè OON. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Démẹ́yìn ti ṣe àfihàn ayẹyẹ oyè rẹ̀, bí ó ti kọ wípé inú òun dùn gidigidi, pẹ̀lú ìwúrí àti iyì ni òun fi ṣe àfihàn oyè yìí láti ọ̀dọ̀ ọba ìlú Bàrígà, His Royal Majesty Ọba Káyọ̀dé Ayétiwá. Èyí kọjá oyè jíjẹ lásán, ó jẹ́ ìpè sí ojúṣe láti darí, tọ́ àwọn ọ̀dọ́ sọ́nà àti ìgbélárugẹ wọn fún ìlú Ìlàjẹ. Àìpẹ́ yìí ni gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa fún un ní $30 mílíọ̀nù àti ilé ní Sunshine Estate, Ọ̀bà Ilé, ìlú Àkúrẹ́ fún ìgbìyànjú rẹ̀ fún àṣeyọrí WAFCON. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà lórí ẹ̀rọ ayélujára Pulse Sports. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.